ẹ̀yin èèyàn wàhálà tún ti ṣẹlẹ̀ nílùú Ọ̀fà o. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ wá lọ wo ohun tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Ọ̀fà tó fi dé Ìlọrin ní gbogbo ilẹ̀ Kwara. Ṣé ẹ mọ̀ pé Yorùbá sọ wípé ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. A ti ń sọ tipẹ́tipẹ́ wípé kí àwọn ọmọ Yorùbá pàápàá tó wà nílùú Ìlọrin kí wọ́n má gọra wọn, kí wọ́n má sùn lórí bí àwọn Fúlàní ṣe ń ṣe nílùú ìlú Kwara, bọ́n ṣe fàyè gba àwọn Fúlàní. Ṣùgbọ́n ó fẹ́ dàbẹ́ pé bá a ṣe ń sọ ẹ̀yìn etí wọn ló ń bọ́ sí. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ àrà tí wọ́n ní àwọn Fúlàní tún ń dá lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fojú wọn dá nílùú Ọ̀fà. Kódà àwọn ọmọ ìlú Ọ̀fà náà tí wọ́n ń pariwo síta pé ṣé kò fẹ́ẹ̀ bẹ́tà báyìí káwọn má tiẹ̀ ní gọ́vnọ̀ àbí káwọn má ní chief imam, torí ó dàbẹ́ pé láti bí ara ẹ̀sìn àbí láti bí ara àwọn Fúlàní tó wà láàrin wọn ni wàhálà yìí ti ń dé. Ẹ má jẹ́ ń gbà yín lákòókò. Ẹ̀gbọ́n mi Okikiola wọ́n tú àwọn àṣírí kan nínú fọ́nrán tí mo mú wá yìí. Ṣé ẹ mọ̀ pé olóyè Sunday Igboho ara tó ń jà fún leléyìí ó ti wá ń dójú ẹ̀ báyìí, àwọn náà ti wá mú lọ́rùn. Ẹ farabalẹ̀ kí wá lọ gbọ́ ohun tí bọ́dà mi Okikiola àgbààgbà tí wọ́n sọ nínú fọ́nrán yìí. Ẹ jẹ́ ká lọ wò. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi nílé lóko lódò lẹ́yìn òdì. Elédùmarè ìbà rẹ o. Ìbà kọ́dà, ìbà ṣẹ̀dá, ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ìjùbọ̀nà. Ìbà gbàgbà mẹ́rìndínlógún ló tún fẹ́. Ìbà yín ìyá mi ìyá mọ̀ pé mo ṣe bá yín o. Ìbà kíní tó dorí kodò tí ò ṣe mi. Ìbà kan tó dorí kodò tí ò ṣe jẹ. Èmi ọmọ yín, àbúrò yín, ọba Jamiu, ọmọ Ṣàgámù ẹwà, ọmọ ìdúkúmẹ́dára ìràyò ṣámọ́ kóríkì ẹsẹ̀. Èmi lọmọ máa la fèlè jà kí n gbókẹ́rù bára ọ̀nà. Èmi lọmọ màá fún yín. Ẹ má bínú, mo rí pé òòrùn yẹn rí bákanbákan lójú kámẹ́rà yẹn, bọ́tẹ́ ẹ má bá mi lò bẹ́ẹ̀. Nǹkan kankan ni mo rí lórí íńtánẹ́ẹ̀tì láàárọ̀ yìí. Òun ló jẹ́ kí n fẹ́ jáde láti ṣe ètò kékeré yìí. Ẹ jẹ́ kí n pa bluetooth tí mi máa lè play ẹ̀ fún yín. Èmi ò ní time láti máa gbé kíní ẹ̀ bọ́n yín gbé ẹ̀ ní bínú ni. Ẹ wò ó. Bàbá wa Ọlọ́fà Ọ̀fà ṣe ń rí tí ń ṣẹlẹ̀ nínú ìlú yín. Kwara State Governor ṣe ń rí. Bàbá Chief Imam Ọ̀fà ṣe ń rí. Tí wọ́n bá ní pé ojú àgbàrí ó sàn ju ẹ̀yìn àgbàrí lọ àbí ẹ̀yìn àgbàrí ó sàn ju ojú àgbàrí lọ. Tàbá ń pa àníjọba ní Kwara mẹ́jì ká mọ̀. Tàbá ń pé àní ọba mọ́ nílùú Ọ̀fà ẹ jẹ́ ká mọ̀. Nínú Ọ̀fà Fúlàní káì èyí bu ẹ̀yin bàbá wa kù. Ó bù yín kú o. Òdodo òní ká má sọ̀hún. Ó bù yín kú púpọ̀. Ẹ jájọ wo fídíò tó wà lókè yìí. Ọmọ wọn ti fi gbogbo bí ṣe ìlú. Ẹ̀yin tẹ́ ń gbé àdúgbò yìí ẹ ti gbé àbọ̀dé o. Káwọn Fúlàní àwọn èèyàn sí wa ní rúbí nínú ìlú. Ẹ wá ń gbàdúgbò ẹ lè sọ fáwọn kọ̀mínítà lókè tẹ̀ táwọn aráàlú lógbó. Gbogbo onúlé yẹn ń gbé. Gbogbo onúlé. Ṣẹ́rù àìrú àwọn ilé náà. Àwọn àìlẹ́lẹ̀ ni. Kí ni àǹfààní pé a ní ìjọba gan pàtó nípínlẹ̀ Kwara? Kí láǹfààní pé a ní ààrẹ orílẹ̀-èdè? Fúlàní wa ń gba ilé mú ní lọ́wọ́. A sì ní pé orílẹ̀-èdè la wà.
ní sílẹ̀ ọkàn yẹn ṣá. àbí ẹni orílẹ̀-èdè la wà pé gèsè àjèjì la wà. gbogbo onílé ọkàn yìí sì báyìí bẹ̀rẹ̀ gbé inú lílé mo tún gbà pé yìí báyìí. ẹ wò ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ má jà sọ̀rọ̀ jù ẹ ti rí díẹ̀ nínú nǹkan tó fẹ́ fi wọ̀nyí ẹ mọ̀ pé onílànkáyé èèyàn kò ní bá ọ̀rọ̀ kó lóun ò bá ìbẹ̀rẹ̀ ṣe rí íńtẹ̀ṣẹ̀ wá gbé jáde yìí bí òwe àwọn bàbá wa ni wọ́n ní àgbà tí ò bá ti kẹun sọ̀rọ̀ yóò kẹtùn sáré ẹni tó bá ń fọ́lò mi tó bá jẹ́ followers mi lórí ọ̀rọ̀ ìlú Ọ̀fà mo ti ṣe program yẹn sẹ́yìn at least tí n bá wò bóyá ní òtí ní tó ọdún 2 àbọ̀ báyìí sìn nígbà tí à ń pariwo àwọn Fúlàní bàbá wa kábíyèsí ọlọ́fà bàbá jáde lọ́dún náà àwọn àtolúwo náà ṣe nǹkan yẹn náà ní ta ló máa ní káwọn lé Fúlàní kúrò nílùú àwọn Fúlàní tí wọ́n ti wà nílùú àwọn láti pín ní ṣín ẹni tó bá wo ètò yìí ẹ já mi tó bá yẹ pé irọ́ mo pa ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ wá ń jáde sí tẹ́ ẹ ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ nǹkan kan wọ́n jáde lọ́dún náà wọ́n ní gbogbo àwọn Fúlàní tó wà ní ìlú Ọ̀fà àwọn fún wọn ní citizenship bóyá mo fi parọ́ ni wọ́n ní àwọn fún wọn ní citizenship pé gbogbo àwọn tí wọ́n jẹ́ Fúlàní nílùú Ọ̀fà àwọn fún wọn citizenship jàre kò sí nǹkan tó jọ àwọn ò lè lé Fúlàní kúrò nílùú àwọn bàbá wa ọlọ́fà kan náà yìí ni a sì jáde lọ́dún náà lọ́hùn á jẹ́ kó yé wọn pé ìtẹ̀ ń ṣe yìí àbámọ̀ ni àbámọ̀ yẹn ló délẹ̀ lónìí yìí o ẹ̀yin ọmọ Ọ̀fà ẹ ti róko kúnlẹ̀ tó gbin ẹ̀pà nítorí pé yìí náà wà nílùú lọ́dún náà ẹ kígbe kẹ́ ẹ pariwo kẹ́ ẹ jẹ́ kó bá mọ ẹ̀hónú yín ẹ ń bá mọ ibi tọ́rọ̀ òṣùbù sí ọ̀tá ọlọ́rọ̀ ni lọ́dún náà lọ́hùn àìmọye àwọn ọmọ ìlú yín tó sọ̀rọ̀ sáwà ń pé à ń sọ̀rọ̀ sọba yín bí ìgbà tẹ́ pé àmọ́ tá à ń ṣe ẹ mọ́jọ́ dùn yín o ẹ kà sára ni o gbogbo ẹ̀yin ọmọ Ọ̀fà ẹ kà sára ni ibi wọn bá pa yín dé bí wọn bá pa yín kù sí ẹ faramọ́ ni ọba yín ló sọ wípé àwọn Fúlàní ọmọ ìyá àwọn ni wọ́n Ọ̀wọ̀n àtolúwo ọba méjì tó jáde lọ́dún náà nìyẹn nígbà tá à ń pariwo ọ̀rọ̀ Fúlàní gidi ọba Ọ̀fà àti ọba Olú Ìwó Rashidi àwọn méjì náà jáde wọ́n jẹ́ kó yé gbogbo èèyàn pé láyé kò sí nǹkan tó jọ káwọn lé Fúlàní kúrò nílùú àwọn pé Fúlàní èèyàn ni wọ́n nítorí màálù tán fún yín tó bá yá ẹ̀yin kan ẹ wá jáde ẹ wá sọ pé ẹ má sọ̀rọ̀ sáwọn ọba yẹn bàbá wa ni wọ́n bàbá tí ó ti torí ìfẹ́ inú tara tiẹ̀ tí ò ro ọjọ́ ọ̀la ìlú ṣé bàbá gidi nìyẹn àbí bàbá ìyà kéèyàn ní Rashidi ń sìn bàbá gidi ni fún Ìwó kò wo ọjọ́ ọ̀la Ìwó ń tẹ́ òun fẹ́ jẹ ló mọ̀ lórí gbogbo nǹkan tó ń ṣe ẹwà náà má sọ̀rọ̀ sọba kẹ́pọ́n bá wọn lé ẹlòmíì lè sọ pé torí pé òun jọmọ Ìwó ń sìn kó jọ rẹ̀ mi kó ní kí n má sọ̀rọ̀ à ń ṣera wa àwa mú kó tó jíire ń ta fọwọ́ ara wa ń fà wọn ló pọ̀ jù bẹ́ẹ̀ bàbá náà sòtọ̀rọ̀ àwọn kan ní wọn á ní ó ti pọ̀ jù kò yẹ kó le tó yẹn kí ni nǹkan yẹn
jẹ́ ká ṣe níwọ̀nba nǹkan kan náà jọ ni wá ìní òun ló délẹ̀ yìí. Ibi tí wọ́n bá yín dé nílùú Ọ̀fà ẹ faramọ́ ni tìwó ń bọ̀ èmi mọ̀ pé tìlú Ìwó ń bọ̀ tìlú Ìwó ó kù dẹ̀dẹ̀ ó ń bọ̀ torí àwọn bàbá wa pa òwe yẹn pé oyè tó kan ará Ìwó ni ń bọ̀ wá kan ara Ẹdẹ tìlú Ìwó fún ara ẹ̀ ń bọ̀ àmọ̀gbà tí ó jẹ ni nígbà tí ojú yín ò fọ́ etí yín ò di lẹ́yìn ọba yìí bí tí yín di ojú yín ò fọ́ wọ́n wọ́n pa ọba kẹ́yìn bàbá ìyá kan kẹ́ sọ pé ọba ni yín ẹ sì ń gba orú àwọn fẹ́ bẹ́ẹ̀ lálejò torí àtẹnujẹ torí ìjẹkújẹ ara yín ǹjẹ́ iye èèyàn tí àwọn wèrè ti pa nílùú Ọ̀fà yẹn sìn kábèsí ọlọ́fà ǹjẹ́ lè sanwó ẹ̀mí wọn yẹn kẹ́ ẹ ra wọn padà kábèsí ọlọ́fà àwọn tí wọ́n ti pa tí àwọn Fúlàní ti pa ní Ọ̀fà yẹn ǹjẹ́ lè san owó ẹ̀mí wọn kó dá wọn padà sáyé ìkànnìyàn gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ bá sì ń ṣe bẹ́ẹ̀ ìkà gidi òun ni ẹ ṣèyàn re ẹ̀yin ọba tẹ́ ẹ bá lè ro ti aráàlú mọ́ ti nǹkan tí ẹ ń ṣe tẹ́ ẹ lè wo ọjọ́ ọ̀la ìlú tẹ́ ẹ jọba lé lórí pẹ̀lú nǹkan tẹ́ ẹ bá ra wọlé ìkà nìyẹn. Ọba Ọlọ́fà bàbá Fúlàní ojú yín bó àbí òbó bàbá Ọlọ́fà ṣé ojú yín bó àbí òbó ọba ìlú Ọ̀fà ọ̀rọ̀ tí tèmi sọ láàárọ̀ yìí mi ò lè ṣẹ́nu kù nítorí pé ẹ̀ kì í ṣèyàn rí nígbà tí àwọn èèyàn tó ń pààyàn bí tó ń pààyàn lọ́hùn tí gbogbo ayé ń pariwo tó ń jiyàn gbé tó ń gba ransom lọ́wọ́ wọn tẹ́ ẹ dẹ̀ fetí yín gbọ́ tí ì ṣe pé ẹ kú tẹ́ wà láyé tó dẹ̀ wá jẹ́ pé táìmù ìgbà yẹn lẹ́yìn ṣẹ̀ wá sọ wípé mo fún yín ní citizenship látẹ̀ní lọ àwa ò lè lé Fúlàní kúrò nílùú wa àwọn eléyàn dáadáa ni wọ́n ẹ rí i pé bàbá àyà nìyí ẹni tó bá lè gbé fídíò mi lọ fún ọba Ọlọ́fà inú mi ó dùn tó bá lè rí fídíò yìí wò nítorí mo mọ̀ pé èyí tí mo ṣe lọ́jọ́ kìíní àná ńgbà tó lóun fún wọn ní citizenship tí mo sọ tí mo ṣe ó dà pé wọ́n gbé dọ́dọ̀ ẹ̀ òun làwọn bíi mélòó kan fi jáde fún mi ńgbà náà lọ́hùn mo wá fẹ́ kẹ́ ẹ tún gbélé náà lọ́sìn kẹ́ ẹ lọ́ọ́ gbé fún èmi máa ń sọ fún ẹ̀yin tẹ́ máa ń wò mí lé mi ò gbowó lórí tí mò ń ṣe yìí o Elédùmarè rí mi láàjọ́ tí mo ti ń ṣe mi ò gba $1 rí náírà kan mi ò gbà rí bẹ́ẹ̀ mo ń ṣe fún ìfẹ́ ilẹ̀ Yorùbá ni àìmọye àwọn tó ń gbé fídíò mi tó fi ń pawó ẹbí wọn lè rí tí n bá pè kan rí inú wọn pé ládùúró owó tó pa mo rí iye èèyàn tó wo fídíò yìí lọ́dọ̀ ẹ̀ mi ò ṣe rí ṣùgbọ́n màá sòótọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń da ọmọ ìyá yín láàmú ẹ̀ lè kúre o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àwọn ọmọ ìyá yín lọ́nà ẹ̀ lè kúre ọba àjọba àbájẹ́ jóyè nǹkan kí nǹkan yòówù tó bá jẹ́ ìkànnì yín tó bá jẹ́ pé ṣe ni nǹkan yóò ṣẹlẹ̀ rí níbì kan kẹ́ ẹ gbọ́ tẹ́ bá ṣe nǹkan tẹ́ ṣe àlè sọ pé ó burú ṣùgbọ́n ẹ la etí yín lẹ̀ ojú yín ò fọ́ nítorí pé ọba lẹ́yìn ẹ ti mọ̀ pé kí nǹkan tó dọ́dọ̀ yín bóyá aráàlú ti kú tán ni tó bá yẹ pé náà àwọn tó bẹ̀rẹ̀ sí nípa lọ́fà yẹn kákọ́ bí yín pẹ̀lú wọn ìbínú wa bá dùn àbá rọ̀rọ̀ sọ dáadáa ṣùgbọ́n àwọn ẹni ẹlẹ́ni náà dẹ́mi wọn légbodò láwọn tí wọn ò mọ nǹkan kan àwọn náà dẹ́mi wọn légbodò ẹ̀yin fẹ́ lánìí
ọba àlọ́fà ẹ̀ ń fẹ́ lánìí tó bá sì jẹ́ pé Fúlàní ni yín ẹ bẹ̀ àwọn Fúlàní ẹgbẹ́ yín kán yé pa àwọn èèyàn nílùú yín mọ́ ẹ̀yin tẹ́ ẹ lè sọ pé ẹ fún Fúlàní ní citizen ó yẹ kí ẹ lè pe Fúlàní ṣàkíyèsí pé ẹ má pa àwọn ọmọ mi mọ́. ẹ lè ti gbàgbé o àwa ò gbàgbé ẹ lè ti gbàgbé pé ẹ fún àwọn Fúlàní ní citizenship ní ọdún náà lọ́hùn-ún. nígbà tá à ń pariwo lọ́tún tá à ń pariwo lọ́sì Fúlàní pa wọ́n bì Fúlàní pa wọ́n lọ́hùn ẹ̀yin ṣẹ̀ wàá bùṣe gàdà ọba ọlọ́fà ẹ ní ẹ fún àwọn Fúlàní ní citizenship ní ìlú yín nítorí pé èèyàn dáadáa ni wọ́n. bẹ́ẹ̀ bá gbàgbé màá rán yín létí o. ọba ọlọ́fà bẹ́ẹ̀ bá gbàgbé èmi rán yín létí láàárọ̀ yìí. tọ́ àṣẹ tẹ́ ẹ wá ní tẹ́ ẹ fi fún wọn ní citizenship ní ọjọ́ náà lọ́hùn ó wá yẹ kẹ́ ẹ lé ní àṣẹ yẹn láti fi pè wọ́n ṣàkíyèsí pé wọ́n pa ọmọ yín wọ́n pa àwọn èèyàn yín. tó bá yẹ pé ìfúnra yín ni wọ́n wá sí pálàsì yín bóyá àkọ́bí yín ni àbí àbígbẹ̀yìn ni àbí àárín méjì nu ọmọ yín ni wọ́n mú tí wọ́n pa inú èmi yìí bá wàhálà inú màá dùn màá lè sọ̀rọ̀ ju báyìí lọ. ṣùgbọ́n ẹ ti mọ̀ pé ọkàn yín balẹ̀ security wà fẹ́yìn. aráàlú tí ò lówó lọ́wọ́ tí ó fi jẹun ṣé òun ló fẹ́ ní security? ṣé aráàlú yẹn ló fẹ́ ní security? bàbá ìkànnì yín o gbogbo ẹnu ni mo fi sọ pé ìkànnì yín ẹ̀yin àtolúwọ̀ fùwò ọba Rashidi Adéwálé àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀ ní sàkání tiẹ̀ náà ní sàkání tolúwò àti ìlè sọ pé ń báyìí ni ó ṣẹlẹ̀ torí mo pè é nǹkan yẹn ṣì ń bọ̀ ó yìí ń bọ̀ tí ó ṣẹlẹ̀ ajẹ́kóyè yín pariwo àwọn pípù yìí wọ́n ń kóra wọn wọlé wọ́n dẹ̀ ń pínra wọn sílùú kọ̀ọ̀kan wọ́n ń plan ara wọn ní ojoojúmọ́ ni wọ́n fi ń ṣe ìgbìyànjú láti lè rí i pé àwọn pín ara wọn káàkiri ìlú tó jẹ́ pé wọ́n máa kọ́ńkà yín ní gbogbo ibi tá à ń pè nílẹ̀ Kóòtù Òjíire wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín ẹ̀dẹ̀ ńlájúlẹ̀ lẹ́yìn ọba yìí ẹ̀yin tẹ́ ẹ járàlú náà ẹ̀yin tẹ́ ẹ géèyàn jàǹkànjàǹkàn ẹ̀yin tẹ́ ẹ jálágbára àlú gbogbo yín kò sí nǹkan méjì tẹ́ ẹ fàyè yín ṣe ju pé kẹ́ ẹ lọ pàtí kẹ́ ẹ náwó ẹ ṣe fàájì ń tẹ́ oh God ó dá mi lójú pé ní ọjọ́ kan tí nǹkan tá à ń wí bá máa ṣẹlẹ̀ Ọlọ́run ní ṣe é ládọ́rùn mọ́tọ́ ẹ wo ọjọ́ kan kẹ́ ẹ kóra yín jọ kẹ́ ẹ wo pé n tó ń ṣẹlẹ̀ yìí ń bọ̀ níbà àwọn ládẹ́dẹ́ oyè tó kára wo lọ̀rọ̀ yìí ó máa kára ẹ̀ dẹ̀ ẹ gbégbèsè lórí nǹkan yẹn pátí níràn yìí fàájì ní kùlà kò sẹ́ni tó lè bá yín sọ fàájì lẹ fi gbogbo ọjọ́ ń ṣe táwọn pípọ̀ yìí bá máa strike káì torí wọ́n ti sọ̀rọ̀ láti gbogbo ilẹ̀ Kóòtù Òjíire látòkèdélẹ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan náà ti pínra wọn sí tó bá dìde lójijì agbára anybody yín ò lè ka mo fi Elédùmarè ṣe rí agbára ẹnikẹ́ni yín ò lè ka wọn tí wọ́n bá dìde wì lẹ́ẹ̀kan náà agbára yín ò lè ka ìgbà yẹn lẹ́tọ̀ọ́ wá mọ̀ pé ọmọkùnrin ẹlẹ́nu wáyàwáyà yẹn ṣé pé ọ̀rọ̀ tó ń sọ ṣé pé òótọ́ ni ọjọ́ tí àwọn pípù yìí bá máa blow whistle agbára yín ò lè ka wọn nítorí pé strategies wọ́n ṣe pẹ̀lú orí pípé èyí tó wá yẹ kí àwa lò káwa náà fi gbáradì pátí ijó ìjà ẹ̀sìn
ńlá fi ń ṣe ìjà àgbà ńlá fi ń ṣe. Ọba kan kéré, ọba kan ẹrú, ọba kan ọmọkọ, òun làwa ṣe. Àwọn pípù yìí wọ́n dẹ̀ ń surround wa every day by day. Wọ́n kóra wọn wọ̀lú. Ẹ rí wọn tó fi truck ń kó wọn wọ̀lú every time náà kó wọn wọ̀lú. Tí mi ò bá ní ṣe in tí àwọn pípù yìí ń kó wọlé in a month, in tí Fúlàní ń kó wọlé in a month láti kíní wọn lọ́hùn yẹn bóyá ní òní tó mílíọ̀nù láàrin oṣù kan. Bọ́n ṣe ń kó wọn wọlé nìyẹn every month náà ń kó wọn wọlé every day náà ń wọlé. Ṣùgbọ́n àwa jókòó ń ọlọ́mọ ẹ̀ka jókòó yà àánú wa mà ṣe mí o. Ilẹ̀ kò tó jíire ọlọ́mọdé kó wa lẹ́rú tún. Tí wọ́n bá máa dìde agbára yín ò lè ka wọn nítorí pé wọ́n ti sọ̀rọ̀ àdéyìn tán. Bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ yìí á wá kàn yín báyìí. Ẹ̀yin làárẹ orílẹ̀-èdè ilé ní ẹ fún àwọn governors láàyè, ẹ fún wọn láàyè, ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí gómìnà tó jẹ́. Nítorí pé àwọn ni olórí aláàbò ní ìpínlẹ̀ wọn. Ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ yìí. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn, ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Ẹ jẹ́ káwọn ará bí ẹ jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí tẹ́ ẹ gbélé wọn lọ́wọ́ orúkọ tẹ́ ẹ pè wọ́n. Abólẹ̀ kò tó jíire ó mà dọ́wọ́ yín. Ọmọ ẹni ò ṣe ní ọmọ ní ìṣèyàn ṣá máa fi wá láàárọ̀ lásán ni. Ok, Yorùbá ò dìbò fún yín fine. Ẹ wá ti torí bẹ́ẹ̀ kẹ́ ẹni kan pa gbogbo Yorùbá run. Nígbà bá kó lórí àléfà yẹn bolẹ̀ ń padà bọ̀. Ẹ gbà la Haúsá lọ pé bẹ̀nà ti bí yín. Ẹ̀yin gómìnà bàbá wa Dàpọ̀ Abíọ́dún ní Ogun State, bàbá wa kí lorúkọ ẹ̀ ní Ọ̀yọ́ Ṣèyí Mákindé, gómìnà Èkó, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ oní Ṣèyí Mákindé, Ọ̀ṣun Adélékè, Èkìtì, Oǹdó, Kwara, gbogbo yín la pè. Ẹ jí ẹ má sùn, ẹ tara kìjì, ẹ má sùn. Nǹkan ti ṣẹlẹ̀ kó tó jíire. Àbọ̀rọ̀ yín là sọ fọmọlúwàbí tó bá dé náà yóò dòdìndì. Táwọn pípù yìí bá dìde apá ò lè ka wọn, kò sí nǹkan tẹ́ lè mọ́ ṣe. Nítorí pé eléyìí ò ń ṣe pé a máa fi ọwọ́ bu ẹnu sọ̀rọ̀ mọ́. Federal government wọ́n lọ́wọ́ nù nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Gbogbo ẹnu lèmi fi ń sọ, ẹ lè fi ń tápò gbé mi anything tó bá wùn ní kẹ́ ṣe. Federal government pẹ̀lú àwọn tó ń support Fúlàní, àwọn náà fún Fúlàní ní agbára. Nítorí pé àwọn náà control. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n kàn wá ń bẹ̀ ni. Ẹ má jà tanra wa. Wọ́n kàn wá ń bẹ̀ ni o. Nílùú Nàìjíríà, àwọn tí wọ́n ń darí Nàìjíríà, àwọn tá à ń wí yìí ni. Àbọ̀rọ̀ mi ò yé wa. Ẹ má jẹ́ ká fi mẹ̀tẹ̀ sílẹ̀ ká máa pa làpálàpá. Mo rọ̀ wá torí Elédùmarè gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn. Ẹ dìde kẹ́ tara gidi o. Ẹ má ẹ̀kọ́ yẹ pé ìgbà tó bá bàjẹ́ tán láti má dìde. Táṣà máa sọ pé ẹ jẹ́ ká gbéra o. Tógun bá káyàn mọ́nú ilé kò dáa. Bọ̀ tó bá yẹ pé ìta lógún káyàn mọ́, èyàn rí bí jà. Àbẹ́gbọ́. Tógun bá káyàn mọ́ta, èyàn máa rí bí jà. Ju pé kógun káyàn mọ́nú ilé lọ.
tógun bá káyàn mọ́nú ilé wọ́n á mú tàn síkún ni. èyí tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí ogun eléyìí ó ti ń kálẹ̀ Yorùbá mọ́lé. lẹ́kọ̀ọ́ tó jíire ogun yìí ti ká wa mọ́lé. bí ò ṣe wá ní ká wa mú pátápátá ni kẹ́ ẹ jẹ́ ká jọ sá eré ẹ̀. ẹ jẹ́ kí gbogbo wa tètè dìde ká tara ṣàṣà. wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n lórí ológun ni. bó o bá jó lórí ológun ibi tá ti mọ̀ ẹ́ nìyí dìde tó bá jó lórí ológun Ààrẹ Ọ̀nà Kakanfò. dìde kó o jẹ́ ká rí ipa tó o máa kó, jẹ́ ká rí ìgbìyànjú ẹ. kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ẹnu, Ààrẹ Ọ̀nà Kakanfò fíníjóyè tó kàn méèkì owó tó níwà Ààrẹ Ọ̀nà Kakanfò. owó ló ń pa o. èmi sọ eléyìí, mo sọ eléyìí mo dúró. mo sọ eléyìí mo dúró, màá tún sọ míì. Elédùmarè á wà pẹ̀lú wa o. Elédùmarè á wà pẹ̀lú wa o. á jẹ́ ibi tí tèmi rí délé nìyẹn o. níwọ̀nba èyí tí mo rí tí ó ṣẹlẹ̀ ti ìlú Ọ̀fà o. bàbá wa ti ọlọ́fà ti ìlú Ọ̀fà àwọn ni mo rí pé wọ́n ti fọwọ́ fa jọ̀gọ̀dì. àwọn tí wọ́n fọwọ́ fa jọ̀gọ̀dì gan wọ́n ń ká wọn mọ́lé, wọ́n ń pa wọ́n. àtọ́ àsọ pé ní tó wá dìde tó lòun fún wọn ní citizenship nínú ìlú òun. Ọlọ́run káì. á tún pàdé lọ́jọ́ mi jàre. ṣùgbọ́n ẹ bá mi ṣe ètò yẹn jẹ́ kó dé ọ̀dọ̀ bàbá ọlọ́fà. mo rán wọn létí ni o. agbára tán ní tí wọ́n fi fún wọn ní citizenship yẹn kán lo agbára yẹn láti fi stop wọn láti máa yìnbọn fún ọmọ Ọ̀fà, láti pa ọmọ Ọ̀fà. á dáa fún wa ò ní ṣìṣe o. ire o, ire kan.